ní ọjọ́ Friday tó kọjá ni mo gba call láti Ògbómọ̀ṣọ́ pé wọ́n rí ọmọ mi nílé. ẹ má bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn. Okay sir. ọmọ yín l'Ógbómọ̀ṣọ́ ńgbà ṣe ẹjọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ṣé family house yín ló wà níbẹ̀ ni. ọmọ mi lọ sí LAUTECH nígbà tó dẹ̀ di ìjọ Friday. ọmọ ọkùnrin kan ṣoṣo tí tẹ́ ẹ ní. bẹ́ẹ̀ni. ọmọ ọkùnrin kan ṣoṣo tẹ́ ẹ ní. bẹ́ẹ̀ni wọ́n ló lọ sí LAUTECH. ó lọ sí LAUTECH. bẹ́ẹ̀ni ó wà ní 300 level. ó wà ní 300 level kọ́ọ̀sì ló ń ṣe sà. agric mech ló ń ṣe. agric mech ọ̀ya. ìgbà tán wá sọ̀rọ̀ yẹn fún mi. ara ọmọkùnrin kan ṣoṣo tẹ́ ẹ ní àbọ̀ ọmọ kan ṣoṣo tẹ́ ẹ bí. ọmọkùnrin kan ṣoṣo tí mo ní. ọmọkùnrin kan ṣoṣo tẹ́ ẹ bí obìnrin làwọn tó kù. bẹ́ẹ̀ni. ok. mo gbọ́ yín sà. orúkọ ẹ̀ ń jẹ́ Ridwan Ọládipúpọ̀. ok sà. so ìgbà tán wá sọ fún mi Friday pé àwọn ò rí nílé àti Friday yẹn láti bẹ̀rẹ̀ ìrìn àjò. ìgbà tó dijọ́ Sunday tá a dé Ògbómọ̀ṣọ́ mo lọ report formally ní police station Owódé police station l'Ógbómọ̀ṣọ́. so DPO yẹn wá gbé fóònù bí mo ṣe kó picture tí mo kọ everything fún ó search fóònù ẹ̀ fún wa a ṣáà rí pé picture ọmọ yìí ni ó wà ńbẹ̀ àtìgbà yẹn ó láti bẹ̀rẹ̀ ìrìn àjò ọmọdà wọn ní dead body ẹ̀ làwọn rí pé ibi táwọn ti rí gan kò sẹ́jẹ̀ kankan ní ààrẹ ẹ̀jẹ̀ ò dẹ̀ kan sílẹ̀ àpàdé wà lára ẹ̀ so tó dífá fún pé wọ́n gbé wá síbi tí àwọn ti rí ni. so gbogbo question tí mo béèrè mi rí kankan tí wọ́n jẹ́ mi ní òun bẹ̀ gbà tí mo débẹ̀ níjọ́ Tuesday wọ́n ní pé ká lọ ṣe affidavit wa tá bá fẹ́ gba bọ́dì ẹ̀ mo lọ sí court mo lọ ṣe affidavit yẹn ni ìgbà tán sọ pé àwọn ò rí fọ́mátì tí wọ́n fi kọ a release of his corpse ntí mo fọ́mátì tèmi gangan kọ nìkan tó lọ tẹ̀ so wọ́n release ẹ̀ fún àjọ Tuesday àtijọ́ Tuesday àṣà lọ tọ́jú ẹ̀ lọ ṣètò ẹ̀ síbì kan so since then mo ṣàwọn pé ṣé bí gbogbo kíní ó ṣe lọ ni inú information tí wọ́n fún mi nínú police station wọ́n jẹ́ kí n understand pé 7-7 náà máa ń ṣọdún wọn àwa mọ iye ọmọ tó wà ní LAUTECH tó máa fara gbà. àwọn olè 7-7. ẹnu DPO yẹn mo ti gbọ́ pé 7-7 làwọn ọmọ tí wọ́n ń ṣe court inú school yẹn náà máa ń ṣọdún wọn. ok ọjọ́ keje oṣù keje. bẹ́ẹ̀ni. ní àwọn ọmọ tó ń ṣe court ní school yẹn máa ń ṣọdún wọn. so sọ́jọ́ keje oṣù keje náà dẹ̀ pa ọmọ yìí. kò rí sọ́jọ́ keje oṣù keje mi mọ bó ṣe ṣàgbákò ikú torí pé kò ṣe court according to story tí mo gbọ́ torí kan nínú àwọn lecturer wọn bẹ̀ lálẹ́ ẹjọ́ tí mo kúrò l'Ógbómọ̀ṣọ́ gangan mọ̀ pè mí ó lọ́mọ òun ò ṣe court ó ní iye ẹjọ́ tó mọ̀ fi gbé ńlẹ̀ ó ní iye ẹjọ́ tó fi jọ gbé. fọ́tò kankan ò ṣe é fi hàn rárá. ó ní pictures tó ṣe fi hàn. ẹ sà. yes sir. investigation ò tiẹ̀ rí fíìlì pé wọ́n fura sẹ́nì kankan òun àti ta ló jọ ń gbénu ilé. ó nìkan ló ń gbénu yàrá yẹn but student pọ̀ nulẹ̀ wọn. so àwọn student tó wà nulẹ̀ yẹn náà jẹ́ kí n realize pé àwọn ò rí nílé pé ìjọ Tuesday tó ti dágbére school àwọn ti rí last until ìgbà tó ṣẹ̀ṣẹ̀ wá pè mí mo kúrò ní Jùmọ̀ àti ìjọ Friday náà pè mí. kò ń ṣe pé inú ilé yẹn náà pa sí. náà pa sínú ilé bí àǹgbà tó ń ti class board ní incident ṣẹlẹ̀ mi lè sọ bí incident ṣe ṣẹlẹ̀. kò sí wá ní sẹ́yìn tí ó mọ nǹkan kan ń pa bó ṣe ṣẹlẹ̀. but I try all means àgbọ̀ clue kankan ní ẹnu wọn the only thing tó kọ̀ gbà ni pé wọ́n béèrè phone number àdẹ̀ fún wọn phone number wọ́n làwọn máa ṣiṣẹ́ lé lórí. kò ṣe mọ̀ àdúgbò bíi tí wọ́n ti gbé òkú ọmọ yẹn báwo ọlọ́pàá ṣe máa ń ṣiṣẹ́ wọn they will make arrest tó bá make arrest wọ́n á investigate kò ṣeé ṣe kó ọlọ́pàá má ní clue rárá nípa àbúrò yẹn ti ṣẹlẹ̀ ní ibi tí ọmọ yẹn ń gbé ṣé kò lọ́rẹ̀ẹ́ ni. gbogbo àwọn tó wà nílé náà la investigate tá a lọ bẹ̀ wọ́n rí nǹkan kan sọ lórí ẹ̀ lẹ́yìn pé ó lọ sí field kì í jà kì í ta lẹ́yìn kó wá sí field tó bá ti play 2 set òun lọlé nìyẹn even káwọn ọmọ ti kúrò yóò sọ fún wọn pé òun lọlé
so ìròyìn tó ń gé fún pẹ̀ inú èèyàn ò máa dùn but ẹni tí inú èèyàn ń dùn sí náà ó ní Ọlọ́run ti mú sọ́dọ̀ ẹ̀. wọ́n ṣe pé wọ́n ṣe léṣe wọ́n ti pa. wọ́n bí ìgbà tán fọ́ nǹkan mọ́ lórí bá torí up till the day tá a sí ń jọ Tuesday ẹ̀jẹ̀ sì wà lára aṣọ tí a fi sí aṣọ tá a fi ráàpẹ̀ tá a fi sí ẹ̀jẹ̀ wà lára ẹ̀. LAUTECH dẹ̀ ni LAUTECH ó ló wà. ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni 300 levels to ọmọkùnrin kan ṣoṣo tẹ́ ẹ ní. bẹ́ẹ̀ ni. Subhanallah. ẹ sà níbo ló stẹ̀ tó ń gbé bẹ̀ yẹn. lọ́ọ̀yà Main Street ní hostel yẹn wà ilé yẹn face to face náà kọ lọ́yà Met Street Bẹ́ẹ̀ni. bẹ̀ ló stẹ̀ yẹn wà. bẹ́ẹ̀ ló sọ yẹn wà. ẹ sà ń gbóná ti rókò ẹ̀ gangan. iwájú secondary school bóyá Ahmadiyya l'Ógbómọ̀ṣọ́ ibẹ̀ náà ti rí torí ìjọ tí IPO yẹn bá mi sọ̀rọ̀ the last day tá lọ gbé wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ Ọlámíjù ìyẹn ọmọ akálà pé òun ló fún àwọn lówó tí àwọn lò ń jọ yẹn táwọn fi gbé lọ sí mọ́ṣúárì. ẹ má bínú o kò yé mi ni mo ṣe ń. kò yé mi náà ni ó jẹ́ kí n débi báyìí. ọlọ́pàá ò tí ì rí yẹn kankan mú. mọ mi rò kó wọn make any arrest. ṣé kò ní girlfriend ní school yẹn. mo béèrè kò ní. kò ní girlfriend. bẹ́ẹ̀ni. àbí wọn sọ fún yín. èèyàn jẹ́jẹ́ ni wọn ló máa ń fìyàn ṣe yẹ̀yẹ́ ni pé kò ní. ọ̀rẹ́ rẹ̀ ńkọ́ kò lọ́rẹ̀ẹ́ kan tó. àwọn ọ̀rẹ́ tí a rí casual ni gbogbo wọn kò sí intimate mẹ́. ọjọ́ tí wọ́n ló kúrò nílé tó lóun jáde ń bo ló lóun lọ gangan fún wọn. class. ó dẹ̀ lọ class ǹjẹ́ yẹn. information àwọn tó rí ń jẹ́ náà confam pa wọ́n rí. ìgbà tó wá kúrò ní class lọ́jọ́ yẹn ọ̀nà bó náà ló lọ. ìgbà tó kúrò ní class ni wọ́n mọ̀ ìgbà tó kúrò wọ́n mọ̀ where about it. Was there any clash in the school ní time tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ pé bóyá àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ti ẹja àbí ìkankan. mi mọ ibi tí irú eléyìí ti wà mi mọ bóyá class wa bí ó sì investigation tó yẹ kí ọlọ́pàá ṣe lèmi náà béèrè nìyẹn so gbọ́dọ̀ yẹ pé bọ́n ṣe ń tọ̀nù mi mo fẹ́ kan decide pé a lè fi òkú ẹlẹ́kùn mọ́ ara rẹ̀ muslim ni wá muslim lọmọ náà tí gbogbo èèyàn mọ̀ lè kéwù níbí àti lọ́hùn. Wow. olóhùn mọ̀ jábí amófojúsùn kan. àmín. àwọn ẹgbẹ́ ńkọ́. ẹ̀gbọ́n kan náà ló ní ó wà lé. àbúrò ẹ̀ ńkọ́. ó láàbúrò wọn wà. ó kàjọ obìnrin làwọn tó kù. ó kàjọ obìnrin nù. mọ́mí ẹ̀ ńkọ́. mọ́mí ẹ̀ wà. iná ńlá ni o. dáàdì kí ni wàá fẹ́ báyìí gan. mi mọ bí a ṣe lè gẹ̀tẹ̀ bóyá fóònù ẹ̀ tán mú pẹ̀lú ẹ̀ bóyá òun la máa track ni mo wá justice to be done ni if we get another miss. ẹ fẹ́ ká pọ̀ ṣù ẹ̀. wàhálà tó bá ṣiṣẹ́ bá wa ṣe. ká pọ̀ ṣù ẹ̀. bẹ́ẹ̀ ni sá. kí ni orúkọ ẹ̀. Ridwan Ayọ̀mídé Ọládipúpọ̀. Ridwan Ayọ̀mídé Ọládipúpọ̀ ǹjẹ́ ilé ẹ̀kọ́ ṣe nǹkan kan pa ẹ̀. LAUTECH ǹjẹ́ wọ́n tiẹ̀ ṣe nǹkan kan pa ẹ̀. wọn ṣe anything tí mo ṣe lé wọn ṣe anything mo ní ọ̀rẹ́ kan níbẹ̀ tí ẹ pé ìgbà tí Ridwan wọlé ọ̀dọ̀ ẹ̀ ló kọ́kọ́ gbé ìyẹn jẹ́ lecturer níbẹ̀ head of department kan ni mo dẹ̀ sọ gbogbo story fún bọ̀ kò fún mi ní clue kankan ó ń bí èmi gangan nú lẹ́yìn ọ̀rọ̀ pé kan sọ fún mi ní alẹ́ ẹjọ́ tí mo tògùn mọ́ṣọ́ jẹ́ níjọ́ Sunday èmi àtẹnukọ́lá jẹ́díjọ́ yẹn ó kàn sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn wá bọ́rọ̀ police station mu so ìyẹn gan tí bá ti ń rò lẹ́ẹ̀kọ̀kan ó máa ń bí mi inú torí àjọ dúró níbi tán ti sọ fún mi. Ládòkè Akíntọ́lá University of Technology outside the campus ní ibi tán gbé. outside campus kò sí student tó ń gbé ní school. kò sí
ẹ wàá mẹ́ni kẹ́kẹ́ pẹ̀lú ọmọ yín. mi mẹ́ni kankan àwọn tó ń pera wọn lọ́rẹ̀ tó ń pè mí gbogbo wọn náà ni mo padà pè tí wọ́n yọjú sí mi ní court. ní police station. ní court níjọ́ tí nígbà tí mo lọ ṣe affidavit even ẹni tí ó jẹ́ kẹ́tìkà Ridwan ó ń jẹ́ kí n understand pé òun ò mọ̀ pé Ridwan ni òun ló ń pe àwọn ọlọ́pàá pé kán wá gbé wọn wájú sukọ àwọn. bẹ́ẹ̀ ni sà. ọ̀tí dáadé tí mo wá explain òun mo wá rí light sí èmi òun pẹ̀lú àwọn ọmọ tí wọ́n jọ ń gbélé yẹn náà lájọ ṣètò ẹ̀ tájọ gbé kúrò ní mọ́ṣúárì tájọ gbé lọ sí ìta tí fẹ́ ṣètò ẹ̀. ó lè jágbà kó mọ̀ sí lójú fèrè ó yẹ wọn mọ̀ wọ́n sá mọ̀ àwọn kan wọ́n sá rí nǹkan kan tá a bá láwọn ọmọ oníkóòtù ní tí ọ̀já àwọn ọmọ kóòtù tọ́jà àwọn ọmọ tí máa ń fi tí ń wówó dandan wówó òjijì yẹn kọ́. wọ́n mú nǹkan kan lára ẹ̀. wọ́n mú nǹkan kan lára ẹ̀. bọ̀ apá pé bí ìgbà tí wọ́n bá fọ́ nǹkan mọ́yàn lórí ó wà ń bì. ẹ̀jẹ̀ náà ńkọ́. ẹ̀jẹ̀ gan ti drop tán kan tó gbé síbi tán gbé sí. wọ́n lè kó aṣọ ẹ̀ wọ́n kò tì. wọ́n bọ́ṣọ lọ́rùn ẹ̀. wọ́n bọ́ṣọ lọ́rùn ẹ̀ wọ́n dẹ̀ kò tì. ẹja ṣègbìyànjú ẹ pẹ̀lẹ́ dáàdì ẹ ṣe gan sa ẹ pẹ̀lẹ́ Ọlọ́run àwọn tó kọ ọlẹ mọ yín lọ́wọ́ àmì èèyàn ẹ kó àpamọ́ra ẹ gba details bàbá ẹ gba details.